nǹkan márùn-ún tí máa sọ olòṣì dolówó. Nǹkan márùn-ún tí máa sọ aláìní dẹni tó ní. Nǹkan márùn-ún tí máa sọ ẹni tí kò rí jẹ dẹni tí ó jẹ tí ó tún máa bùn yàn. Nǹkan tí wọ́n wá fún wa nìyẹn. Nǹkan márùn-ún tí máa láyàn nínú àdánwò ayé. Ní tí mo wá fún wa láàárọ̀ yìí. Mo lè fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa. Gbogbo wa ló wúlò fún. Ìdí tèmi àti ẹ ta fi nídìí ká share rẹ̀ kó lọ viral nìyẹn. Àkọ́kọ́, ayé tèmi ẹ ta wà yìí, nǹkan kan la fi lè làjà. Téèyàn ò bá ní nǹkan yẹn tó bá ṣe wàhálà láàárọ̀, nǹkan rẹ̀ ó sì bàjẹ́ kó tó dọjú alẹ́. Nǹkan àkọ́kọ́ ni sùúrù. Ìwọ ìyàwó tó wà nílé ọkọ ṣe sùúrù gan. Má jẹ́ kí ìṣesí àbí tí ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́lọ́wọ́ kó mọ ọkọ lọ́nà. Kó fi wá tasẹ̀ àgẹ̀rẹ̀ wípé ẹjẹ́ mi náà bọ́ ta. Ẹjẹ́ kí mi náà kí n máa lọ rí àwọn ohun táwọn obìnrin míì ń ṣe nígboro nípa ìṣekúṣe. Ṣe sùúrù gan. Ìdí méjì ló fi ṣe sùúrù. Èyí tó pé obìnrin jù láyé, ìní kó jèrè ọmọ rẹ̀. Torí pé kì í sí obìnrin tó lè jèrè ọkọ. Ọmọ ní èrè obìnrin. Ìdí nìyẹn dẹ̀ ní ló fi já sí pé kóbìnrin ọmọ tọ́jú ọmọ, kí bàbá ó gba ọmọ sọ́dọ̀ láti kékeré kó máa tọ́jú wọn kó lè ya wọn dànù. Bó ṣe lè wọ̀ pé tó àwọn ọmọ yẹn ó padà mọ ìyá wọn o, wọn ó sì ṣe dáadáa sí ìyá wọn ju bàbá wọn lọ. Nítorí ọyàn táwọn ọmọ yẹn mú nígbà yàyà wọn. Àti nítorí kíni ẹ̀jẹ̀ tí ìyá yẹn dà lé wọn lórí. Ní tí máa ń jẹ́ kó ọmọ ó láàánú ìyá ju bàbá lọ nù. Kò sí wo ìwọ ọkùnrin tó bá fẹ́ gbádùn ọmọ tó bá bí láyé, tó fẹ́ káwọn ọmọ rẹ̀ ó mojú rẹ̀, tó fẹ́ káwọn ọmọ rẹ̀ ó ṣàánú ẹ̀, fẹ́ràn ìyá wọn. Máa ṣe sùúrù. Níbi iṣẹ́ tó wà lónìí yẹn, ṣe sùúrù mẹ́. Má torí ẹ̀gbin. Níbi ẹ̀gbin bá wà, tàrífín wà, tí wọ̀sí wà, ńbẹ̀ ni ọlá tí dìde. Ìwọ lọ sí orí àkìtàn. Lọ wo gbogbo ohun tó bá wù lórí àkìtàn. Ó lágbára. Yóò ṣe gbọ̀dọ̀gbọ̀dọ̀ bọ́sẹ̀ fọ́ ni. Yóò fine ju èyí tí wọ́n gbìn sí ibi aṣálẹ̀ kan lásán lọ. Máa ṣe sùúrù. Kódà kó má rí tó jẹ báyìí. Kó má rí tó mú. Jẹ́ni tí ó ṣe sùúrù, number one. Ẹlẹ́ẹ̀kejì, bójú kúrò níbi yẹ̀yẹ́ ayé. Káwọn èèyàn máa fi ọ́ sí yẹ̀yẹ́. Àwọn yẹn tó ti ń lọ́nu aláìní kan, ńjọ́ tí ń ṣe kò kúkú kọ́lé. Bó kàn ṣe ń ṣiṣẹ́ náà kọ̀rọ̀kọ̀. Bó ṣe ń ṣe náà kò níyàwó, ìyàwó rẹ̀, gbogbo àwọn ọmọ rẹ̀ rí wọ́n ṣe rí rádaràda. Ẹ̀wù tọ́wọ́ yín tí ń wọ̀ nísìnyí fẹ́ tó jọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Yẹ̀yẹ́ ayé ni. Má gbọ́ ohun tí ayé bá ń sọ sí ọ láìda. Fetí rẹ fi nǹkan bọ̀ nítorí yẹ̀yẹ́ ayé. Ó ṣẹ́tù ni, oògùn owó ló ṣe. Ó ṣe gbájú ẹ̀ ní, ó lu jìbìtì ní, ló jẹ́ kó dáa fún un. Yóò ní iṣẹ́ kí ní ṣe. Ẹ̀yin náà ò rí pé ń gbádùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ibẹ̀ ráwọn ọkọ̀ ńláńlá tí ń wọlé rẹ̀. 419 ní ṣe gbájú ẹ̀ ní ìwọ mọ́ gbọ́n tán sọ. Sọ́ọ̀gbọ́ ó ti débi tán lọ. Sámọ̀ bá tiẹ̀ lọ. Gbogbo àdánwò tó bá dé bọ̀, ìwọ ṣe sùúrù. Gbogbo àdánwò tó bá dé bọ̀, táwọn èèyàn bá ń fi ọ́ sí yẹ̀yẹ́, ìwọ máa bá tiẹ̀ lọ. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, tí máa jẹ́ bí kéèyàn ó débi tí èèyàn ń lọ. Iná ni disappointment. Ẹni tó gbọ́kànlé ó disappoint ẹ. Ìyàwó rẹ̀ ó disappoint ẹ. Ọkọ rẹ̀ ó disappoint ẹ. Ọmọ ìyá rẹ̀ ó disappoint ẹ. Wo ẹni tó kówó fún pígbà millions ni máa fi ṣe business. Tèmi náà bá ní ìdí ẹ̀yìn gbà. Yóò disappoint ẹ. Ẹjọ́ àdánwò bá dé gbogbo wọn ni wọ́n sálọ òní rẹ́ nìkan kan mọ́. Má jẹ́ kéèyàn ó disturb ẹ o.
tí gbogbo ohun tó o bá ní tọ́mọ ànábì ádámọ̀ bá kàtẹ́ ìwé tán gbà lọ tó ò rí jẹ mọ́ tó ò rí mu mọ́ má rí rò tún múra sí iṣẹ́ rẹ bẹ ọlọ́run múra sí iṣẹ́ rẹ wàhálà yóò padà dáa fún ọ ju bó ṣe dáa lánàá lọ. má bànújẹ́ nítorí pé ò rí àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ má bànújẹ́ nítorí pé àwọn kan fi ọ́ sílẹ̀ má bànújẹ́ torí pé ìyàwó tó náwó lé lórí tó tọ́jú bàbá rẹ tó tọ́jú ìyá rẹ tó ṣe dáadáa sí ọ wá fi ọ́ sílẹ̀ má bànújẹ́ torí yẹn let every one of them go let them go. àwọn kan wà tí ó bá kúrò nínú ayé rẹ kò ní dáa fún ọ let them go. disappointment máa retí ẹ anywhere ẹni tó gbà síṣẹ́ ayé wà lọ́dọ̀ wa ń bíbá iṣẹ́ wà máa bọ̀ wá ṣiṣẹ́ o sì lọ bá àwọn ọ̀gá ẹnìyẹn náà lọ́wọ́ wo ibi iṣẹ́ rẹ tán ti ń gbé ọ lẹ́sẹ̀ tí ń tú àṣírí rẹ títí wọ́n fi lé ọ dànù. máa retí disappointment lọ́dọ̀ anybody. ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin hard times. máa retí ìgbà tí nǹkan le koko tó wà tọ́jẹ́ tó ní rí. kì í ṣe páyé rẹ parẹ́ o. kì í ṣe páyé rẹ ó parẹ́. ìyàwó tó mú lọ abroad ó lè dán tán kó yarí mọ́ ọ lọ́wọ́ kó máa kọ́kùnrin ká kó sì sọ ọ́ sí kolobo kó gbalé kó gba ọmọ. ẹni tó fún lówó pé mo bá ń kọ́lé ńlé mo bá ń ṣe kinní kan ó lè jàǹbá rẹ̀. hard times mọ́ retí rẹ̀ táyì ìgbà bá le tó rí ń tọ́ jẹ bàbá tó lè fún ọ ní nǹkan ò sí mọ́ ìyá tó lè fún ọ ní nǹkan ò sí mọ́ ìgbà yẹn le má jẹ́ kí líle ìgbà yẹn má jẹ́ kó wé rẹ̀ dànù ìwọ̀n náà mọ́ bá struggle ìgbà díẹ̀ ni o kí ìbànújẹ́ ọmọ ẹbẹ lọ́dọ̀ yẹn ìgbà díẹ̀ ni kí dùnú ọmọ ẹbẹ lọ́dọ̀ yẹn ìgbà díẹ̀ ni. hard times kí nǹkan ó le koko láti jẹ́ àti mo lè ká lé gbogbo àwọn ọmọ rẹ kó ń sukú wọ́n bá lé wọn kó ń sukú ẹ wáṣẹ́ kékeré kan sí nígbà ọba yá wọn ó padà jẹ́ èèyàn wọ́n padà lọ ilé ìwé yẹn mọ́ para rẹ̀ mọ́ jẹ́ ronú kankan ọ̀pọ̀ wọ́n sì jẹ́ kí ìṣesí àwọn ẹnìkan kó bá ayé rẹ̀ wala yajrimannakum ba'da bismillahir rahmanir rahim wala yajrimannakum san'anu qawmin 'ala ta'dilu. ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún iná ni àdánwò. wala nabluwannakum bishay'in minal khawfi wal ju'. ọlọ́ni kò sẹ́ni tó máa wá sáyé tóun ní dánwò pẹ̀lú nǹkan márùn-ún. nínú àdánwò ìní káàárẹ̀ ọmọ àṣeyàn táàárẹ̀ bá ń ṣe ọ mọ́ lérò pò ti tán o. ẹlòmíì ti wà lọ́sípítù láti bí ọdún 2, 3, 4, 5 kò kú gbogbo ohun tó ní wọ́n dẹ̀ ti tà tán kò sì gbádùn. káàárẹ̀ ọmọ àṣeyàn kíyàwó rẹ̀ lọ àdánwò ni kó wọ́ lọ kó wọ́ tán lọ́wọ́ ẹ̀ kó wá tó jẹ́ kó ọmọ rẹ̀ àdánwò ni kíṣẹ́ rẹ̀ ó bàjẹ́ àdánwò ni. It's not the end of your life. ọba tó dọ̀ á tún mú ìgbà tó dáa jù gbà yẹn lọ á tún mú wá bẹ́ẹ̀. kó o mọ̀ wò ká ǹjẹ́ èèyàn ní lọ parí èèyàn báyìí kò mọ̀ sí nǹkan kan mọ́ don't do that. ẹni tó bá para rẹ̀ nítorí ìṣòro tó ní ilé yẹn ó padà wá di ewúrẹ́ jẹlé á padà wá di àgùntàn jẹmọ̀jẹmọ̀ yóò padà wá di aláàmù tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. ìdájọ́ ọlọ́run nìyẹn. téèyàn bá para rẹ̀ ó ti járáǹkì rẹ̀ ó ti sórí ibú níwájú ọlọ́run. anything any problem whatsoever tó bá ṣẹlẹ̀ sí ọ láyé wọ́n para rẹ̀ o. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín láàárọ̀ nìyẹn. máa rántí nǹkan márààrún yẹn máa ṣe sùúrù má sì tẹ́tí sí yẹ̀yẹ́ tó máa níbi àdàmà fi ọ́ ṣe. ẹlẹ́ẹ̀kẹta gbogbo disappointment tó bá dé is a blessing. hard time ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí nǹkan bá le koko ń padà bọ̀ wá dáa. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ iná ní gbogbo àdánwò tó bá kàn láyé má ríro ọlọ́run ó ṣe dáadáa fún ọ ọ̀nà ó sì fún ọ ọ̀nà ó là fún ọ ayọ̀ ní ọ̀rọ̀ rẹ ó jẹ́ bó sì le lónìí táwọn èèyàn ń fi ọ́ sí yẹ̀yẹ́ ọwọ́ padà dẹni tí ó wà dúpẹ́ ọba tó ní káwọn kan ó dúpẹ́ àwọn náà ó rọ̀ pẹ́ dá ìdùnnú ó wọnú ayé rẹ ìfọ̀kànbalẹ̀ ó wọnú ayé rẹ ogun gbèsè tí ń dọ̀ láàmú tó rò oorun sùn tó ń develop blood pressure yẹn ọlọ́run ó là ọ́ níbẹ̀ alibarika la ilaha illallah alibarika aṣáájú ẹ̀dá Muhammad la hawla wala quwwatan illa billahi al-aliyyil azim. lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé nọ́mbà mi 08037199363. ẹ lọ sínú péjì mi àwọn egbòogi tó lè ṣe yín láǹfààní mo ti kó síbẹ̀ àwọn míì tó ń bọ̀ tó lágbára ju gbogbo èyí tí mo ti fi sílẹ̀ lọ
tó lágbára. Àwọn kan wà tó ṣe pé tí n bá ń fi sílẹ̀, màá ní káwọn èèyàn máa pè mí ní ìní sọ sórí láì tán. Káwọn èèyàn mọ̀ bá fi ṣàbúrú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ó dàbọ̀.